para yín o. Sùnre olùfẹ́ fún gbàdí ẹni. Pẹ́ títí àwọn ẹni tirẹ̀ yóò máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ mímọ́. Sùnre, sùnre, sùnre. Títí àwọn fi pàdé ní tẹ̀rẹ̀ tàbí wọ̀ wá ní agbára funfun. Títí àwọ̀ mọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀. Sùnre, sùnre, sùnre. Àwa ọkùnrin ẹ jẹ́ ká ṣí fìlà wa. Ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú sá ni onígbé ní ayé, ó sì kún fún òṣè ó ń dàgbàsókè. A sì ké lulẹ̀ bí ìtànà ewéko ó rékọjá Ayọ̀. láì kò sì gbó níbì kan. Má bọ̀ nbí. Ní àárín ìyàwó ń bẹ nínú ikú lọ́dọ̀ ta ni àwa ọ̀hán máa wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ Olúwa. Ẹni tó ìtòrẹ́ ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run mímọ́ jùlọ, Olúwa lágbára jùlọ, olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ. Má fi wá sínú ìrora kí ìrora ikú tí kò ní pẹ̀kun. Olúwa ìwọ mọ ohun kankan kan wá. Má ṣe di etí àánú rẹ sí àdúrà wa. Ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ, Ọlọ́run alágbára jùlọ, olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ, dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa. Nítorí ìrora kí ìrora ikú má ṣe jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Gbogbo ohun tí Ọlọ́run fi ti fún mi yóò padà sọ́dọ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, èmi kì yóò tánù bí ó ti wù kí ó rí. Ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú yóò fi ìyè fún ara kíkó wa. Nípa ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú wa. Nítorí ìdí èyí nínú mi ṣe dùn tí ògo mi sì ń yọ̀. Ara mi pẹ̀lú yóò sinmi ní ìrètí. Wọ́n fi pa ọ̀nà ìyè hàn mí, níwájú rẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Àti ní ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú mi wà títí láé. Please get a shovel. Shovel is needed. Ẹyọ kan. You are the first one. Okay. I'll wait for me. Ní ìgbàgbọ́ àti ìrètí àjíǹde sí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A wá fi ọkàn màmá wa Kudirat Deborah Odùkànmí Elúyẹmí lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́. A sì fi ara rẹ̀ fún ilẹ̀, erùpẹ̀ fún erùpẹ̀. Ó yá. Eérú fún eérú. Díẹ̀, díẹ̀. Ó yá. Eérú fún eérú. Eérú fún eérú. Àti ekuru fún ekuru. Ó bá tán. Thank you. Ní ìdánilójú àti ní àìṣiyèméjì, ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò pa ara òṣìwádà kí ó lè rí bí ara òun tìkára rẹ̀ tí ó ní ògo, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo ba fún ara rẹ̀. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Kí ó sì pẹ̀lú ẹ̀mí rẹ. Àdúrà Olúwa. Bàbá Wa tí ń bẹ ní ọ̀run, kábọ̀ forúkọ mímọ́ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé, bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, báyìí dárí ẹ̀ṣẹ̀ jẹun tí ó ń ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, àgbà lọ bìlísì, lórí ìjọba ní tirẹ̀, àti ègbó ní tirẹ̀, nísinsìnyí àti ti láéláé. Olúwa fún màmá Kudirat Deborah Odùkànmí Elúyẹmí ní ìsinmi àìnípẹ̀kun. jẹ́ kí ojú rere rẹ kí ó mọ́lẹ̀ sí lára títí láé. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ àti ti gbogbo ènìyàn tí ó ti kú nínú Kristi Jésù kí ó wà ní ìsinmi pípé gbogbo wa nísinsìnyí. Nísinsìnyí ó tó jọ̀wọ́ ọmọ rẹ lọ́nà àlàáfíà. Olúwa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, nítorí tí ojú mi ti rí ìgbàlà rẹ náà, tí ìwọ ti pèsè sílẹ̀ níwájú ènìyàn gbogbo láti jẹ́ ìmọ́lẹ̀ tí ó mọ́lẹ̀ sí àwọn kèfèrí. Àti ògo Ísírẹ́lì àwọn ènìyàn rẹ. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó ṣe wà ní àtìkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Madam Kudirat Deborah
Odùkànmí arábìnrin wa nínú Kristi máa lọ nínú ìrìn àjò rẹ ní orúkọ Ọlọ́run bàbá tí ó dá ọ, ní orúkọ Kristi tí ó jìyà nítorí rẹ, ní orúkọ ẹ̀mí mímọ́ tí ó sọ ọ́ di mímọ́, kí ibùgbé rẹ jẹ́ paradísè mímọ́ àwọn ènìyàn Ọlọ́run. Ọlọ́run àlàáfíà tí ó mú Jésù Kristi ti inú òkú jáde wá, olùṣọ́ àgùntàn ńlá nípa ìjẹ májẹ̀mú ayérayé, kí ó kún ọ pẹ̀lú ohun rere gbogbo láti máa ṣe ìfẹ́ rẹ̀, kí ó sì mú ọ ṣe ohun gbogbo tí ó tọ́ ní ojú rẹ̀. Sì kí ìbùkún Ọlọ́run Olódùmarè ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kí ó wà pẹ̀lú yín, kí ó máa bá yín gbé nígbà gbogbo. Àmín. Mama Kudirat, Deborah Elúyẹmí tí gbogbo ènìyàn mọ̀ sí Iyabo Oko, a sọ pé ó dìgbò ṣe, ó dàárọ̀ títí lọ́jọ́ àjíǹde. Iyabo Oko. Yeah, who is next to you? Fúnkẹ́. Okay. Búyẹ̀pẹ́. Ètò ẹ̀mẹ́ta ló máa bù. Má dà tán lẹ́ǹkan náà. Ẹ̀jẹ̀ kan ṣe ìlú bá ti wọ̀ wọ́n. Ó yá. Ìpẹ́ pọ̀ káàkiri. She can do. Do whatever you want. Wálé. Ó yá. Àǹtí Bísí. Bísí. Lámìdé. Gbàgbàgbà kọjá. It's okay. It's okay. It's okay. Jẹ́ kó sinmi, má fẹ́ kún sin. Lámìdé dá wa lóhùn. Ẹ̀yin ọmọ ọmọ, ẹ jẹ́ káwọn ọmọ ọmọ. Kazeem. Bọ́ síbẹ̀, ó dẹ̀ sá pamọ́ sí kọ̀rọ̀. Ẹ jẹ́ kí bí Kazeem ṣe. Grandchildren. Gbogbo ibi tó bá kọjú sí ojú ìlú ní ọjọ́ o. Àmín àmín. Má tẹ̀jú bá àwọn ọmọ rẹ o. Àmín. Má ṣe ní àwọ̀ funfun wọn o. Àmín. Lágbára Ọlọ́run kan wá dó tì wọ́n o. Àmín. Bó ṣe dó tán nígbà ayé rẹ tí oṣù kú tó Bàbá ìṣúná máa ṣe Dá wa lóhùn, Kazeem máa ń waste time àwọn èèyàn. Kíákíá. Ó yá grandchild. Not to waste time. Whoever that wants to do, Oya. Kẹ́ni gbogbo wa máa ṣe papọ̀ báyẹn. Bú bẹ́ẹ̀ yẹn ọmọ, màá bù lára ẹ̀. Oya. Ẹni tó bá lè fọwọ́ bù kó máa fọwọ́ bù. Move it here, my dear. Pay your last Move respect. it. Move it to me. I want to. Oya, do it. Kálukú ṣe tiẹ̀ sódà àlẹ́ ìpẹ́yìn dà. Who is staying here? Because this thing Must be filled first with these rebels. Wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fill yẹ. Yes. Come to cover it. Yes. And ẹ̀ńtẹ́ bá máa yàn sí bí gbọ́dọ̀ dúró ẹ̀ náà ṣe gbọ́dọ̀ cement yẹ. God bless you, sir. Thank you Sorry, so much. on behalf of the Dean of the Cathedral, sorry is an omission and a great one. We want to recognize the presence of the of His Imperial Majesty, the Ọọ̀ni of Ifẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe kábíyèsí o. Kábíyèsí o. We are very sorry. A ò fojú pa ọba rẹ o. We are very sorry for that omission. Ẹ bá wa kí baba láàfin. Adé á pẹ́ lórí o.